bàbá wa àgbà bàbá àyọlò. Dámọ́lá ayatahu. bàbá onínúure ọlọ́kàn dáadáa nǹkan méjì ni mo observe lára bàbá gbogbo bàbá máa ń wà automatic surur. Abu Kairi. automatic surur. Yuqalu lahu abuna. èmi ò rí ibi tó ju bàbá ti lé rí. Abu Sharri. wọ́n mọ̀ ọmọ bàbá sàmọ́ rẹ̀ ni wọ́n mọ̀ kí o bí sururin. Yuqalu lahu abuhum. bàbá àyọlò náà bàbá àyọlò náà bàbá rẹ̀. Bàbá rẹ̀. bàbá àyọlò náà bàbá àyọlò náà bàbá wa. Bàbá wa. bàbá àyọlò náà bàbá àyọlò náà bàbá rẹ̀. Bàbá àyọlò náà. ẹ má fọwọ́ nínú ìlú wọn kó pé ẹ má fọwọ́ lọ́wọ́ kó pé. Bàbá rẹ̀. Bàbá àyọlò náà. Bàbá àyọlò náà. nígbà tí ìmọ̀wọ́ kà á dábọ̀ tó wà. Bàbá àyọlò náà. Bàbá àyọlò náà. Bàbá rẹ̀. bàbá àyọlò náà bàbá àyọlò náà bàbá náà. Bàbá náà. bàbá àyọlò náà bàbá àyọlò náà bàbá rẹ̀. Bàbá àyọlò náà. Bàbá àyọlò Ayakumullah. náà. Bàbá wa o. bàbá àyọlò náà bàbá àyọlò náà. bàbá àgbà ilé ẹ̀gbá. bàbá àyọlò náà bàbá àyọlò náà bàbá àyọlò náà bàbá àyọlò náà bàbá tíá. bàbá àyọlò náà bàbá àyọlò náà bàbá wa. bàbá àyọlò náà bàbá àyọlò náà bàbá rẹ̀. Bàbá àyọlò náà. Bàbá àyọlò náà. Bàbá wa o. Bàbá àyọlò náà. Bàbá àyọlò náà. Bàbá rẹ̀. Bàbá àyọlò náà. Bàbá àyọlò náà. Bàbá rẹ̀. bàbá àyọlò náà bàbá àyọlò náà bàbá wa. Bàbá wa o. bàbá àyọlò náà bàbá àyọlò náà bàbá rẹ̀. Bàbá àyọlò náà. Bàbá àyọlò náà. Bàbá rẹ̀. Bàbá àyọlò náà. Bàbá àgbà, bàbá àyọlò. náà. Bàbá wa o. onínúure ọlọ́kàn Bàbá dáadáa. àyọlò náà. Bàbá wa àgbà, bí a mọ̀ tí pọ̀ ọmọ. Bàbá rẹ̀. bàbá àyọlò ọlọ́mọfà padà sí aburú kan yìí. wala kuranu azim wala mustapha aminullah Àmín. wala lahawla wala quwwata. Illa billahi al-aliyyil ó kí azim. àwọn bàbá tí wọ́n tẹ̀lé bàbá àyọlò wọlé Damallahu ayatahu. lọ́tún lọ́sì ọlọ́mọsí àjẹ́ àríyìn pẹ́. Yashqa rijalu. mo wá kí bàbá àgbà bàbá ọlọ́kìn. Damallahu ayatahu. àṣekà àtẹlẹ wá sẹ́yìn wọ́n ní ọmọ kì í fọn bàbá kì í fọn kí ọmọ ó fọn. àṣefèrè yẹn ò kàṣúrà ní Kò pọ́nlẹ̀ ni kódà ọ̀dọ̀ wọn wọ́n máa ń ṣe dìgámù fúnra wọn máa ń gbà fúnra wọn ni. kódà á gbé fóyún nú. àmọ́ tí fèrè bá kàṣúrà Oyún nú ó gba tiẹ̀. òun náà ó gbé tiẹ̀ ìyún dífá fún pé ọmọ yìí ké dàgbà sùmùrà ni àti kékeré náà ni ó ti mọ̀ wé láwà ni. Hayyakumullah. ẹ yọ ọ̀pá méjì fóun kó náà kó máa fi dára. bàbá àwọn ọlọ́kìn ọlọ́run jẹ́ àríyìn pẹ́. Àmín. anta khiyaru min khiyarillah. sẹ́rí àwa arìn díẹ̀ adẹ̀ríta gan àmọ́ àwọn tí wọ́n ń fèkì ẹ̀ àdẹ̀mọ́ wọn tó ń rọ́ọ̀fù ẹ̀ sẹ́rí fèkì yàtọ̀ sí rọ́ọ̀fìn o sẹ́rí kéèyàn máa rọ́ọ̀fù ẹ̀ ó lóore ju kéèyàn máa fèkì ẹ̀ lọ sẹ́rí ẹni tí ń rọ́ọ̀fù ẹ̀ ó fẹ́ tàṣà báà ni àbẹ́ni tí ń fèkì ẹ̀ òun ò tiẹ̀ níta máa ń ná pé òun tiẹ̀ fẹ́ rọ́ọ̀fù ẹ̀ dègbòdègbò pé yóò wá nàjà. Yashqa rijalun. nǹkan mẹ́rin kan bẹ tọ́lọ́run fi sára yín tó ṣe yí pé ọlọ́run kì í sábà fún èèyàn illa min khiyarihi. Hayyakumullah. àfi ẹ̀sánú àwọn èèyàn àkọ́kọ́ al-ilmu tọ́lọ́run fún yẹn ní mímọ̀ kó tún wá fún ní owó kó lè ná ọlọ́run fẹ́ lómi lówó àmọ́ kò lè ná. bàbá ọlọ́kìn ọlọ́run fún yín ní mímọ̀ ẹ wá mọ mímọ̀ yẹn lò ní òjò wẹ̀sì ọlọ́run tún wá fún yín lówó ẹ wá mọ̀ ẹ́ ná ọlọ́run tún wá fún yín ní ẹ̀wà ẹ máa fi gbáwọn ẹ máa fi dàdúgbò rú àbá mi ń bẹ Jamali tí wọ́n fi ń ròyìn yẹn lásán ló fi síkìrì tú gbogbo àdúgbò. Hayyakumullah. ọlọ́run tún wá fún yín ní ẹwà yóò da àdúgbò rú ọlọ́run tún wá fún yín ní ìwà Al-akhlaq. mẹ́rẹ̀ẹ̀rin tọ́lọ́run papọ̀ sára bàbá ọlọ́kìn nìyẹn ọlọ́run kì í sábà kó mẹ́rẹ̀ẹ̀rin fún yẹn kan ṣoṣo illa min khiyarihi ló tún fi ìwà kún ló tún fi ìwà kún ọba tó fún ilé wà ló tún fi ìwà kún ọba tó fún ilé wa ló tún fi ìwà kún ló tún fi ìwà kún ìwà kún ló tún fi ìwà
kún. fi wá kún. ọba tó fún yín lẹ́wà. ló tún fi wá kún. ọba tó fún yín lẹ́wà ló tún fi wá kún. bàbá àgbà olókì ọlọ́mọdé ayín padà mọ́dé ayín dúró. àmín. wọlé Kùránù àzìm. àmín. mo wá kí bàbá àgbà ilé Ẹ̀gbá. ilé Ẹ̀gbá. àwọn àgbà dáadáa nu. àwọn èèyàn tẹ̀mí máa ń fẹ́ sẹ́rí bàbá ọlọ́kì àti bàbá ilé Ẹ̀gbá. má máa wo ẹni táyà tù rẹ̀ fà sádà sẹ́ ẹni táyà tù rẹ̀ sọ àhà òní ọmọ wò má wàá wò lásán torí sàádà yẹn ò rọrùn béèrè súnmọ́ wọn pé báwo lẹ ṣe ń ṣe tí fi ń rí bẹ́ẹ̀. nígbà tí wọ́n sọ pé bàbá ilé Ẹ̀gbá ni wọ́n bí àlùfáà Tẹ̀mùsílì mo ní à orí o bàbá ilé Ẹ̀gbá ni ti ń jèrè ọmọ yìí tí wọ́n ti ṣe sukutu lẹ́ amúlù fún àwọn ọmọ lọ. bẹ́ẹ̀ni ọjọ́ orí sì ń rídìí lọ lórí rẹ̀. ṣé wọ́n mọ̀ pé yóò di amúlù nígbà tó lo gìtọ́wù kínní ṣé wọ́n mọ̀ pé yóò di amúlù ni o lo sítírù. ẹ̀yà kan bẹ́ẹ̀ wọ́n bá la. ti lo sítírù tí wọ́n bá ló jáde náà ló jáde. Allah. bàbá àgbà ilé Ẹ̀gbá. dáwọn láyà takùn. ẹ̀yin náà wò ó nígbà táwọn ẹgbẹ́ yìí kan sọ fún wọn pé ẹ lọ́mọ sàkọ́tọ̀ rẹ̀ ẹ wo Khairu bó ṣe dé mo sọ́njọ́ kó mọ́ ń jò ní èyàn tètè bímọ kì í ṣe kékeré yẹn tètè sórí ibú ìyẹn gan ni wàá fi mọ tó bà kí àánú àyàtú. bàbá kéèyàn fẹ́ yàwó kan ó lè máa rìn dín lójú kan. Allah. mo fẹ́ àwọn tá fẹ́ yàwó kan mo fi wọ àwọn tí wọ́n lọ máìtù tí wọ́n ń dóde mọ́ọ̀lù ẹ̀ kó pé ti kọjá kò wọlé máìtù ní lọ wọ́n sì pé máìtù kó pé kọjá kò wọlé. mọ́rúwá náà tún da free. mọ́rúwá lọ kò wọlé ọ̀kadà lọ kò wọlé dánfó lọ kò wọlé. mọ́ọ̀lù ẹ̀ wá dé standing ló tún wá wá. ó ti lórí 2 hours lójú títì àpèjúwe àwọn tó níyàwó kan nù. sẹ́yìn àwọn tó níyàwó méjì ẹsẹ̀kẹsẹ̀ ọ̀kadà bóòní bí ó bá ti lọ kó pé wò já lọ. bẹ́ẹ̀ bá tètè tà sáwájà ìmọ̀ jẹ́ kéèyàn mọ tó bà kí àánú ayé ni. saruji. bẹ́ẹ̀ bá tètè tà sáwájà wà tètè mọ tó bà kí àánú ayé àbò tètè tà wá ládà tó bá fẹ́ wọnú ayé yẹnyẹn fi mọ́ sínú lé. tazawaj. tó gba 70,000 tó yẹ pé láàrin ijọ́ kejì. ìsínà tẹ̀yìn níta náà lo ìzàn. Ìlọrin tí mo lọ tí mo lọ fàyínà tẹ̀lé ní yàrá tó ìzàn. wá ṣètò àwọn ìyàwó mi ẹnìkan fún mi ní míà ẹnìkan wà lẹ́gbẹ̀ẹ́ mi mo wá ṣe àgbàwù náà fún àkọ́kọ́ mo ṣe kúmùsùn fún kejì àfọwọ́n wa bẹ̀rẹ̀ pé owó ẹ̀kan kan mo dá ó ti kú aṣára. tazawaji. sẹ́bẹ̀ ni tiwa ni mo tó bà kíá. ìsínà tẹ̀yìn níta náà lo ìzàn fàyínà ní ìzàn. alọ́dọ̀ olówó làgbàjọ ni ayakumullah. wọ́n á àwọn èèyàn ní dòdò ní ojú agbo mọ́lúdì. méjì lẹ́gbàá. kátọ̀ ayakumullah. wọ́n wá bẹ̀rẹ̀ pé bóun tèmi sì di méjì wọ́n ní méjì mo ní. fàyínà ní ìzàn fi ìzàn ọjà tẹ̀yìn ní. gbogbo àwọn ọdún àbá tó kù dòdò kankan ni wọ́n gbé fún wọn. fàyínà àwọn àdúró nígbà tó dorí tèmi wọn ní ètò sàrújì méjì ni ẹ gbé fún tẹ́lẹ̀ kó dìjà. kódà programme méjì lẹ ṣe. ó má jẹ́ kí aṣọ yẹn ká náà torí pé ó fẹ́ gba dòdò méjì kó lọ ṣe mọ́sánná wo dọ́rìbù ti ń bẹ́ẹ̀ jù bá ń lè lọ. fàyínà ní ìzàn fi ìzàn ọjà tẹ̀yìn ní. fàyínà ní ìzàn fi ìzàn ọjà tẹ̀yìn ní. bàbá àgbà ilé Ẹ̀gbá mo kí yín ọlọ́run níjẹ́ lápàdà sí aburú àmín. bọ́lá Kùránù àsì Àmín. mo kí bàbá àgbà olóṣùn àwọn àgbà dáadáa ní bàbá ọlọ́run níjẹ́ ìpín ìkì láíláí Àmín. bọ́lá Kùránù àsì bàbá alimudir ẹ sọ̀rọ̀ òun lẹ́ẹ̀kan ló ti rí bẹ́ẹ̀ ó sì ti rí bẹ́ẹ̀ náà nù àwa náà ti ń roko rẹ̀ ẹni tí yóò gbé kẹ́gì létí ẹ̀ là ń retí tọ́ àwa náà ti múra wọn lẹ̀ bàbá kò ní lápàdà sí aburú àmín. ayé gbà táwọn afáǹfà sọ́ọ̀sakọ́ ti kọjá ntàfimọ̀ pọ́lọ̀ ń kí ọ nísìnyí kó ọ sùn kí wọn náà kọ́ mọ́sálásí kan Allah. kó o sì dálé kí ó lẹ̀ dur kámẹ́rà dára yẹ dur Ayyakum báyé Allah. bá ti yí ni ọmọ báwọn yí yí báyé bá tẹ̀lé ti wọn. lè yí tó yí ó dé ní ànánu ọba alimumi ní dáwọn láyà tẹ̀. àgbàfà ọlọ́run níjẹ́ lápàdà sí aburú àmín. mo kí ọ̀sáàzù àmọ́ kí alfa alimalawi alimalawi. ntẹ dánwò lónìí bó bá tún délẹ̀ kẹta ìgbà ránkì yín ni gbogbo gbàtà bá ti pàdé ọjọ́ tí mo wọṣọ yìí gbẹ̀yìn lẹ́yìn náà wọ lóde káwá lẹ̀ kíá ẹ̀yin náà ti máa bọ́ọ̀sì kẹ́ tó kò lé. ọ̀nà wo sì jọra wa ìsì pósì kí tó kú òlé ọ̀jọ̀ pé mọ́láwí wòlíì ni ọ. wòlíì òní. ayakumullah. tó fi mọ tí mo fẹ́ wòlíì ni ọ. alimalawi. alimalawi mo kí alifa wa bàbá àgbà alikemberi Alikemberi. ọmọ ìyá mi aṣáṣàlì shazali. wòlíì ọlọ́run mo kí gbogbo àwọn jàmáà lápapọ̀ asalaamu alaykum ìyàwó àgbà ìyàwó ọlọ́kì mo wá sádùúgbò yìí mo wá àkàlà kan àwọn èèyàn kan ní àdúgbò yìí ń jò ní mo wá róbìnrin kó jọ yín nínú ọkọ abọ́yìn náà ni o obìnrin yẹn jọ yín gan ọlọ́run járe yín pẹ́ bàbá tó lóun ò lówó bàbá bẹ́ẹ̀ ò bá ní mọ́lì àsákàrí èkó mọ̀ ẹni bá ti lóun ò ní mọ́lì tó bá ní ní mọ́lì ní mọ́lì làsákàrí yẹn kọ́ mọ́. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. ìnáwó kazab. alibaladu tayyibu. bàbá ọlọ́mọ. yakaruju nabatu. bàbá bẹ́ẹ̀ yóò bá bí sùúrù ò bá sí ní jásàdì ké kọ́mọ̀ kí ni yẹn ìnáwó ju bad. alibaladu tayyibu. bàbá bẹ́ẹ̀ yóò bá ní tẹ́yẹ̀ fẹ́ àká
pé o àká sọ̀bá ha wà màsá ha ó wá dilé lòtú wá àká wọ́n wá ní fíríjì ní wàhálà yìí ní kó síbẹ̀. alibaladu tọ̀yìnbó. kí ni ń dùn nù mí. yakaruju nabatu biizini rabbihi. àwọn afáàyà yìí mọ̀ pé àsìkárù kan bẹ̀ tá à ń ṣe lọ kò sásìkárù kan owó skul fees tó ní wọ́n lé ọmọ mi wálé lọ́la ní wò pé bó ló ti fẹ́ jẹ́. alibaladu tọ̀yìnbó. yakaruju nabatu biizini rabbihi. alladhi ọlọ́dẹ lọ́wọ́ àfọ kabusa. àgbà kan sa'ala zawjun akim. sàlà zawjun hakim. arákùnrin kan bẹ ọ lọ bá àfọ àgbà onímọ̀ nínú ìlú wọn nígbà tó bímọ níjọ́ tó bímọ. alimuni. ó wá lọ bá àfọ àgbà onímọ̀ nílùú wọn. alimuni keifa urabbi ibuni. ó ní àfọ àgbà onímọ̀ ẹ dákun mo ti bímọ ẹ kọ́ mi bọ́mọ mi ó ti di àpèsè láyé bọ́mọ mi ó ti di èèyàn ńlá láyé kí ni mo lè ṣe lórí rẹ̀. faqala al-hakimu kamu umru. àfọ àgbà onímọ̀ yìí wá béèrè pé ọmọ rẹ tó wá béèrè pé bó ti fẹ́ kọ́ yìí ọmọ ọdún mélòó ni. qala sab'atu ashhurin. bàbá ọlọ́mọ ní pé kódà yìí ìfẹ́ kó pẹ́ pé tí tọ́dún kejì ọmọ oṣù méje lọ yìí ìfẹ́ kó pẹ́ náà ni mo fi ní wá bí. faqala al-hakim laqad akarita kaseera. bàbá ọlọ́mọ ṣe bóun tètè dé ni àfọ onímọ̀ yìí ní pé lákọ̀dìtà àkàdìtà kẹ̀sí ràn. laqad akarita kaseera. ó ní àfọ ọ̀pọ̀ ọmọ yẹ rẹ mọ́. fa inna tarbiyata al-awladi ọ̀yá yìí tabda'uhum bil ummahat. má dasẹ́nu ẹ̀rọ hayyakumullah. tabda'uhu bi ikhtiyari bil ummahat. ummahat. hayyakumullah. má ṣe ní dandan wì. àfọ onímọ̀ wa sọ fún bàbá ọlọ́mọ pé o ti pẹ́ dé advice abẹ́ fún ọ ò lè ṣiṣẹ́ mọ́ àánú ọlọ́run ló kù ó ní bẹ́ẹ̀ yẹn bá fẹ́ bí ọmọ rere bẹ́ẹ̀ yẹn bá fẹ́ bí ọmọ àpèsè tabda'u bi ikhtiyari ummahat. ibi tá ti bẹ̀rẹ̀ rẹ̀ náà ni pé ẹsẹ̀ ṣàyàwó tẹ fẹ́ fẹ́. Allah. baba Jamal Sadiyu Duburu ènìní lára obìnrin àkọ́kọ́ ni Muruwa amẹ́lòmíì wọ́n bá ti pé Sadiyu wa kẹ̀bíra wọ́n gbé wá nísìnyí Sadiyu wa kẹ̀bíra Duburu wa azima Jamalu wa azima. Sadiyu wa kẹ̀bíra Duburu wa azima Jamalu wa azima. ọmọ yìí mo fẹ́ fẹ́ iyún dẹ̀ ní ènìní lára obìnrin. Ayakumullah. bi ikhtiyari ummahat. Ayakumullah. ibi tẹ́yẹ bẹ́ẹ̀ ọbẹ̀ yóò bá ti fẹ́ yàwó rẹ̀ má expect kó fẹ́ bímọ rẹ̀. yakaruju nabatu bi izni rabbihi alladhi kabusa la yakaruju illa nakidan. ọmọ tó bá ti jẹ́ pé ọmọ bú ni tẹ́lẹ̀ tó yẹ pé ìyá tiẹ̀ náà máa ń ran sálẹ̀ ni àbọ̀ ọmọ tẹ pàdé fáńdàkì ẹnìkan gbé wá fáńdàkì ó wá lọ gbádùn mọ̀láàbà oṣù fẹ́ sọ́ dìyàwó téèyàn máa sọ bàgódìyàwó. yakaruju. ó wá ní màá ṣe ń jẹ adúrú sí ọlọ́run tó pọ̀ lẹ́yìn má. yakaruju nabatu bi izni rabbihi alladhi kabusa la yakaruju illa nakidan kazalika nusarrifu al-ayati liqaumin yashkurun. ó kí Alfa Al-Qadiri ẹ nílá padà sí aburú. àmín. afáàyìn ànábì dọ́hùn. bẹ́ẹ̀ni. sẹ́rí àwọn èèyàn kan bẹ tógun ò lè mú wọn afa Al-Mukhtar tí wọ́n ní kẹ́ máa wá lọ́hùn ẹni tí o bá ti yin ànábì kó dé kọ́líbù rẹ̀ gẹ́gẹ́ tó jẹ́ pé alálìsàn ni ọmọ ṣiṣẹ́ fún sẹ́ni. Allah. àwọn èèyàn kan wà kárí mi ò lè mú wọn àfi kíkiní ẹ̀ dé dìmáàgù kó mọ wá láti inú. èyí tí mo á fi yanjú ẹ̀ lẹ́ẹ̀kan náà gbogbo àwọn tígbà bá ń bẹ́ńsẹ̀ fún wa tígbà ń sẹpọtẹ fún wa tígbà ń gàmùsàsà fún wa ẹ dákun àwọn ọ̀rẹ́ yín tígbà ò bá súnmùtù fún wọn ẹ máa gbé wọn jẹja wàhálà ò máa rà torí tí suyi bá ti dé kí wọ́n lè mọ̀ yín man lam ya'rifuna fi raha lan na'rifahu fi shidda ẹni tí nǹkan bá súnmùtù fún tí ò bá fi mọ̀ wá ọjọ́ tígbà bá dàrú fún ọ mọ wá sí ibi bò lọ́dọ̀ wa o a fi kún fún ọ ni. bẹ́ẹ̀ni. bàbá yọ lóná. bàbá yọ lóná bàbá rẹ̀. bàbá yọ lóná bàbá yọ lóná bàbá rẹ̀. alikadi kó máa bọ̀. bàbá yọ lóná bàbá yọ lóná bàbá rẹ̀. bàbá yọ lóná bàbá. yọ lóná